máa kọ́ orin yín ni. má jẹ́ ń káwọ́ lérí sọkún, má jẹ́ ń daṣọ ọ̀fọ̀ bóra. Ogun rọ́jú jẹ́ rọ́jú mu, má máa jẹ́ ó jẹ́ fi tèmi. Àlàáfíà pípé ni mo fẹ́, fítámì lọ́rẹ́. Jẹ́ ń rí náà, jẹ́ ń rí lò, bàbá wá ṣe mí lógo. Má jẹ́ ń táwọ́ náà, má jẹ́ ń tàràkà lọ́dún títún. Jábọ̀ lọ́rùn mi dábọ̀. Jábọ̀ lọ́rùn mi dábọ̀. Má máa jẹ́ kán fi retè mi ṣàpínlẹ̀. Lọ́dún títún. Má máa jẹ́ kọ́rọ̀ mi já sófo lọ́dọ̀ rẹ. Dábọ̀ lọ́rùn mi dábọ̀. Ó yá. Ọdún lọ sópin o bàbá rere. Bàbá máa ṣọ́ mi o tọmọtọmọ. Ohun tí yóò pa mí lẹ́kùn o lọ́dún titun. Má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi o bàbá rere. A kí káàbọ̀ sórí fàájì òpin ọ̀sẹ̀ lọ́sẹ̀ yìí yẹ lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ni. Èjìrò yìí là wà níbí, Láwálé náà wà níbẹ̀ nígbà tí a ṣe kí ni a dúró gbọ̀ngbọ̀ngbọ̀n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́ fún iṣẹ́ ọ̀dọ́sẹ̀ yìí. Ṣé dáadáa lẹ́wà? Àkó bí ìlú ṣe rí lọ́wọ́ kúkú wà pẹ̀lú gbogbo apátápátá. Káàkiri akínyín, káàkiri pátápátápátá. Ẹ̀yin tẹ́ wà lórí StarTimes bí ẹ̀yin tẹ́ wà lórí ẹ̀rọ ayélujára akínyín ṣàlàáfíà ni kò ní bàjẹ́ fún gbogbo wa. Ẹni bá ṣe wọlé lẹ́ni ọdún tí ń lọ sópin yẹn kò dẹ̀ sórin náà tó bá fẹ́ mú ká rán ra létí ń pé ọdún tí ń lọ sópin tó ju orin àwọn màmá wa lọ àwọn Good Men Choir nílùú Ìbàdàn ní ṣọ́ọ̀ṣì CAC látọdún tó ti pẹ́ ni wọ́n ti fi àwo yìí sílẹ̀ tó dẹ̀ pé tó bá ń sọ pé ọdún lọ sópin kò tí ì sí àwo tó jiná tó àwo yìí. Ẹ̀yin màámi a kí yín o wọ́n pọ̀ torí choir ni wọ́n Mrs. Díye Fádóyìn wọ́n ni leader àmọ́ wọ́n pọ̀ lára inú wọn náà ti lọ síbi àgbáńrè lára wọn sì wà ẹnikẹ́ni tó bá wọn bá ṣe lè kàn sí wọn ẹ jẹ́ àmọ́ ìnáwó wa ká lọ bá wọn ṣeré ká ṣe nǹkan méjì mẹ́ta mú torí àgbààgbà olórin ni wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. Fàájì òpin ọ̀sẹ̀ lè ní spiritual là ń lọ lé ní ẹjẹ́ àkójẹ díẹ̀. Má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o bàbá rere. Ọdún lọ sópin o bàbá rere. Bàbá máa ṣọ́ mi o tọmọtọmọ. Ohun tí yóò pa mí lẹ́kùn o lọ́dún titun. Má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi o bàbá rere. Ẹ má sùn o a sì ń kó jẹ lọ ẹ má kọ́ lọ. Bàbá màmá ẹ̀yàn ọmọ ẹ máa kọ́. máa kọ́. Hallelujah ló mú mi gòkè nínú ewu. Hallelujah ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. Àwo tó ń lọ yìí àwa ń sọ bí pé ọdún gangan tí wọ́n ju àwo yìí lẹ̀ ó dà ń pé
bóyá 30 bóyá 40 fẹ́ni tó bá mọ̀ ẹjẹ́ àmọ́ ọdún gangan tẹ̀gbọ̀n tó wọ́n ju àwo yìí lẹ̀ yálẹ̀ yìí tẹ́ bá súnmọ́ wọn tẹ̀ mọ́ ẹ̀ là wá lọ́yẹ̀ tẹ́ bá dẹ̀ ní bá ṣe lè kàn sí wọn ẹ jẹ́ ká mọ̀ àwo ibikíbi tó bá wà á lọ bá wọn á gbóhùn lẹ́nu wọn àgbààgbà ni wọ́n iṣẹ́ tó ṣe lẹ̀ eléyìí káwọn ọ̀dọ́ lọ́gbọ́n pé tó bá máa ṣiṣẹ́ gidi lẹ̀ tó ní ọpọlọ ńbẹ̀ ó ní bí àgbàlagbà ẹ̀wò ìfúnlá ṣe ń lò ó dẹ̀ sì kí síbẹ̀ ẹmu lọ́jà ó wà lọ́jà ọdún lọ sópin ní Good Women Choir Ìbàdàn wọn ti CAC ní ẹmu kẹ gbádùn ẹ̀ níparí ọdún yìí kò sáàwó náà tó jiná tó bẹ̀ ẹjá máa bá lọ. ìyanu ni ọ̀rọ̀ Olúwa ìyanu ni ọ̀nà Olúwa ìyanu ni ọmọ Ísírẹ́lì kọjá lórí ìyàngbẹ́ ilẹ̀ ogun Fáráò ṣègbé sínú òkun pupa hallelujah lórí ayọ̀ lọ́jọ́ náà hallelujah ló mú wọn gòkè máwọn ọ̀tá lọ́wọ́ hallelujah ló mú wọn gòkè odò hallelujah ló mú mi gòkè mo dúpẹ́ hallelujah ló mú mi gòkè nínú ewu hallelujah ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. ẹ mọ̀ pọ́dún 2020 tẹ̀ ní agbára kí ló dé ó ní agbára ó kì í pọ́pọ́ kí ló dé àti ìṣe kòrónà tán ẹ̀sà tó wọlé protest gbogbo ẹ̀ ìbọn ń lọ lọ́tún à ń jólè à ń ṣogbẹ̀ ẹni tí ọdún yìí tó bá escape ọdún yìí ọmọ ẹ̀mí ẹ̀ yegiri torí pé kìdí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti sọnù ẹ wo kòrónà ẹ̀ ìtàǹtẹ̀ ẹ̀gbọ́n rí àdèjókòó sílẹ̀ àlẹ́ 2020 náà ni wọ́n ti ní vision 2020 lóòótọ́ vision yẹn tán rí yẹn ó kí gidigidi orin yẹn tẹ́ ká kọ́ ká gbádùn ẹ̀ gidi ká fi dúpẹ́ lọ́wọ́ náà. àtẹ̀mí bàbá ìjọlúwa ṣèdájọ́ fáwọn èké arákùnrin ìjọlúwa ṣèdájọ́ fáwọn èké arábìnrin kan tó gbé Jósẹ́fù níjà bá mi dójú tì wọ́n láyé ọ̀tá lùlù ìbàjẹ́ Olúwa ni kò jẹ́ ọdún hallelujah kó mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́ hallelujah kó mú mi gòkè ayọ̀ hallelujah. mo ti sọ pé lọ́sọ̀yọ̀ ọ̀rọ̀ òní pọ̀ jù tó rọ́sẹ̀ tó kọjá ẹ̀ ó dà ń gbé apára fúnra wa gan ní ara mu díẹ̀ ní ká gbádùn òun ìyá wa kára mi sí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ń pé Ọlọ́run á jẹ́ kí 2020 tó wà kó dájọ́ lè lọ díẹ̀ tó dẹ̀ kù kọ́dún tó tọ́ Ọlọ́run á jẹ́ ká ṣe láyọ̀ àtàláfíà nínú láfi ní ká gbádùn orin màmá wa lọ ẹ má dìde o bàbá màmá eléyìí yẹn nìkan kan lẹ̀ o gbogbo wa la ní orin eléyìí ẹ jẹ́ a máa gbádùn ẹ̀ lọ èjìrò yìí làwọn àmì ìlàwálé wà nígbà tá a ṣe kí ni adúró gbọ̀ngbọ̀n fàájì òpin ọ̀sẹ̀ tó tán sọ ni káàkiri ni akínyẹn lólùfẹ́ wa kí yín pátápátá kò ní bàjẹ́ fún yín ọdún àyẹ̀wò la máa ṣe lágbára lọ 2021 lágbára lọ wá dájú báyìí lọ. tí wọ́n kọ́ níwájú bàbá sọ́dọ̀ àgùntàn tápá fẹ́lẹ́ ṣe olùgbà lọ́wọ́ hallelujah orin ìṣẹ́gun fáwọn tó gbàgbọ́ wájú sílà kẹ́ nínú túbú ìdè wọn sì já ìwọ tọ̀nà rẹ bá rí ju ìwọ táyé ní lára. hallelujah lórí tiwa. hallelujah lórí tiwa. hallelujah lórí tiwa. hallelujah lórí tiwa. àwọn afọ́jú kẹ́ wọ́n ríran. hallelujah lórí tiwa. ayọ̀rọ̀ kẹ́ ó fò fáyọ̀. hallelujah lórí tiwa. àgbọn kẹ́ ó sì dọ́lọ́mọ. hallelujah lórí tiwa. àwọn ọ̀tá gbọ́ wọn sì sá. hallelujah lórí tiwa. ogun èṣù gbọ́ ó sì sá. hallelujah lórí tiwa. àwọn àjẹ́ gbọ́ wọn sì sá. hallelujah lórí tiwa. hallelujah ló mú wa dẹrù máwọn ọ̀tá lọ́wọ́. hallelujah ló mú wa gòkè odò. hallelujah ló mú wa gòkè mo dúpẹ́. hallelujah ló mú mi gòkè nínú ewu. hallelujah ló mú mi gòkè máwọn ọ̀tá lọ́wọ́. hallelujah ló mú mi gòkè odò. ẹ má ti dìde o a sì ń kọ́ lọ o fàájì òpin ọ̀sẹ̀ ni. ẹ kọ́. fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀ bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀ bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀ ara mi yóò yá gágá ara mi yóò yá gágá. ìgbàgbọ́ la fi ń ríre gbà lọ́wọ́ bàbá tó fi gbàgbọ́ rọ̀ mẹ́ni tó lè gbà ọ́ arákùnrin ìgbàgbọ́ rọ̀ mẹ́ni tó lè gbà ọ́ arábìnrin láti fi ayé báyìí dùn ọ́ ságbẹ́kẹ̀lé fún gbogbo
orin rèé ó kì í síbẹ̀. nípa ìgbàgbọ́ Ábẹ́lì rúbọ sọ́lọ́run, nípa ìgbàgbọ́ Énọ́kù bá Ọlọ́run rìn, nípa ìgbàgbọ́ Ábúráhámù dọ̀rẹ́ Ọlọ́run. ó sì wà lọ́jọ́ ẹ mú good man choir lélẹ̀ ọdún lọ sópin ẹ mú lọ́jà kẹbọ̀ wìtìwìtì ẹ jẹ́ káwò yìí kó tà gidigidi wọ́n ti ṣiṣẹ́ gidi lẹ̀ ẹ mú lọ́jà à ń sẹ́ǹdẹ̀ sí WhatsApp ẹ lọ́ọ́ rà lọ́jà káàkiri ló wà wá náà rà ní ẹ mú kẹfí gbádùn òpin ọdún kò ní bàjẹ́ fún wa. Ìdí àwọn tó gbọ́ tìlù wá nìkan ni wọ́n là. Námánì fi gbàgbọ́ wẹ̀ nínú omi ọ̀dà ṣẹ́gun. Ìwọ arákùnrin. Láti fi gbàgbọ́ rọ̀ mọ́ níwá. Ìwọ arábìnrin. Láti fi gbàgbọ́ rọ̀ mọ́ níwá. Ogun ayé bá dé. Láti fi gbàgbọ́ rọ̀ mọ́ níwá. Ogun ọ̀tá bá dé. Láti fi gbàgbọ́ rọ̀ mọ́ níwá. Ojú owó lòún fẹ́. Láti fi gbàgbọ́ rọ̀ mọ́ níwá. ìyá ní sáà ti nígbàgbọ́ bójó bó jẹ́ nǹkan kan sáà ti fi gbàgbọ́ gbé. Bó jẹ́ lé ló fẹ́ kọ́. Ojú òwò ló fẹ́ ṣe. Ìwọ tí kò rí jẹ. Ìwọ tí kò rí mu. Àgbọ̀n má ronú mọ́. Babaláwo kò lè ṣe, oníṣègùn kò lè ṣe, adáhùn ṣe kò lè ṣọmọ fi gbàgbọ́rọ̀ mọ́lúwa nínú Bíbélì. Àná fi gbàgbọ́rọ̀ mọ́lúwa, gbàgbọ́rọ̀ mọ́ gbà torí kò gbàgbọ́. Ọlọ́run fana lọ́mọ ara rẹ̀ sí gágágá. Ìmọ̀ bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀. Ìmọ̀ bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀. Ìmọ̀ bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀. Ara mi yóò yá gágá, ara mi yóò yá gágá. ó yá. ó yá wa kọ́ lọ. Tìrẹ lágbára, bàbá tìrẹ lágbára, agbára tó yọ Pétérù kúrò nínú túbú, ń lọ gba Ísírẹ́lì kúrò nínú òkun pupa, agbára tó sọ àgàndọ̀ lọ́mọ ló lè gbà mí, bàbá dákúnlé o tìrẹ lágbára. ẹ jẹ́ àjẹkẹ́ máa gbádà òyìn lọ good man choir lélẹ́yìí ní CAC nìbàdàn ọdún tó ti pẹ́ lọ́jọ́ àwọn ilẹ̀ nígbà ara fún wa ń pé ọdún tí ń lọ sópin o kọ́lọ̀ ń jẹ́ àṣẹ ọdún púpọ̀ kàṣẹ láyé 2020 ó nágbára díẹ̀ 2021 àdájọ́ ìlọ́lá gbàrọ̀ Ọlọ́run la fi àwọ̀ yìí fún wọn ẹ mú lọ́jà kẹ́bọ̀ wìtìwìtì ẹni tó wọn bá ṣe lè kàn sọ́wọ́n ìyá yìí ẹ jẹ́ àmọ̀ ẹ sẹ́ǹdẹ̀ sí wa à lọ bá wọn àdójọ́jú kí ni àjọjọ́ mi tó rọrùn kò ní bàjẹ́ fún ìjíròrò yìí láàní onífàyídàbọ̀ onífàyídà láwọlé náà ló wà ń mí òun yẹn ṣe kí ni ó ta sánsán lélẹ̀ nígbà tí a dúró gbọ́ ẹgbẹ́ kò ní bàjẹ́ ẹ lólùfẹ́ wa akínyín orí StarTimes tẹ̀ ń wo àdúpẹ́ lọ́wọ́ yẹn ẹ̀yin tí íńtánẹ́ẹ̀tì káàkiri YouTube ní Instagram Facebook kò ní bàjẹ́ gbogbo yín náà àárín lọ́sẹ̀ tó bọ̀ tó dàbọ̀. Jẹ́ ẹ̀rọ ọmọ ìran.